àgóyàlá kó nílé ẹkú wájú là á kérú ọ̀nà onílé ṣe mí pẹ̀lẹ́ olójó ń bọ̀ ni ẹ mọ̀jẹ̀ agbára wa lákòókò Jugba Master Channels náà lẹ ti ń wò wá. Nǹkan tí mo wá ṣe lórí ètò lásìkò yìí mo wá dọ̀bálẹ̀ fún gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa ni o. Mo sọ kinní kan, mo ní gbogbo nǹkan tí ń jẹ́ àbòsí kì í ṣe tiwa nílé iṣẹ́ wa. Tá a bá ṣe àṣìṣe tẹ́ ẹ bá pè wá ṣàkíyèsí a máa tún àṣìṣe yẹn ṣe. Eléyìí tá wá tọrọ àforíjì fún lénìí yìí kì í ṣe nǹkan kan ló pè wá ṣàkíyèsí, àwa fúnra wa la rí. Fídíò tá a ṣe níbi tí Aláàfin Ọ̀wọ́adé kábíyèsí o tí wọ́n ti jókòó ní pàtí kan ní Àbújá pẹ̀lú Ọọ̀ni of Ifẹ̀. Fídíò tí àwọn ìkànnì kan gbé jáde tá a lò tí a fi rí wípé wọ́n sọ pé wọn ò kíra wọn. Níbi tí a ti sọ̀rọ̀ nípa àìkíra wọn, àwa tọrọ àforíjì, kò sẹ́ni tó ní ká wá tọrọ àforíjì o. Àwa fúnra wa, èmi fúnra mi ni mo rí wípé iléeṣẹ́ wa ò sí láti ṣì èèyàn lọ́nà, a ní láti tọrọ àforíjì ni. Torí pé a padà rí fídíò míì níbi tí Aláàfin àti Ọọ̀ni of Ifẹ̀ tí wọ́n ti kíra wọn nínú hall kan tó lọ sójú agbo. A dẹ̀ gbọ́ wípé wọ́n ti kíra wọn dáadáa. Etí tó bá gbà lọ ó yẹ kó gbá bọ̀. Torí pé àbòsí ò dára nìkan ní fi wà tá a fi analyse. Mo ti drop fídíò yẹn, mo ti delete ẹ̀, mo ti gbé kúrò lórí afẹ́fẹ́. Mo ṣe àforíjì fún gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa tẹ́ ń wò wá, mo tọrọ àforíjì, ẹ má bínú. Mo tọrọ àforíjì lọ́wọ́ Ọọ̀ni of Ifẹ̀ kábíyèsí o àti lọ́wọ́ Aláàfin tìlú Ọ̀yọ́ kábíyèsí o. Ìtó fa ìdí ìtọrọ àforíjì yẹn ni pé àwa ò tún gbọ́dọ̀ ṣìyàn lọ́nà níbi tí iṣẹ́ yìí dé. Analysis nílé iṣẹ́ wa wà fún, a dẹ̀ ń gbìyànjú a máa ṣe lọ. Mo gbóríyìn fún iléeṣẹ́ kan tí ó fi fídíò yẹn hàn wá, kudos to them. Màá fi fídíò bíi ti Aláàfin àti Ọọ̀ni of Ifẹ̀ tí wọ́n ti kíra wọn, màá fi hàn yín lórí ìkànnì Ẹni Ọ̀wọ̀ TV ni mo ti rí fídíò yẹn. Mo wá wò pé fídíò wo lè tí wọ́n á kọ́kọ́ gbé jáde? Ṣé mọ̀ pé àṣì ń bẹ, ìtí wọ́n bá gbé wá náà la máa wò, ìtí wọ́n gbé wá la sọ̀rọ̀ lé lórí. Mo fẹ́ kí lè jẹ́kọ̀ọ́ fún gbogbo àwa tí à ń ṣètò lórí àwọn ẹ̀rọ ayélujára. Ìtò bá pàápàá jùlọ ńlẹ̀ Yorùbá bó bá ṣe rí ni ẹ jẹ́ ká wí. Ẹ má jẹ́ ká torí followers ká máa gbé nǹkan tí ò ṣẹlẹ̀, ká máa wá sọ nǹkan tí ò ṣẹlẹ̀ fáwọn aráàlú bí ìgbà tó jẹ́ pé àwa tí wọ́n nígbàgbọ́ nínú wa à ń ṣì wọ́n lọ́nà ni. Ṣé mọ̀ pé tí mò ń sọ léni ó bá mi wí? Torí tá a bá ń sọ̀rọ̀ nípa ẹlòmíì, ọ̀rọ̀ míì ni wọ́n mọ̀ sọ. Wọn ò ní mọ̀ wípé tá a fi ń sọ̀rọ̀ nípa ẹlòmíì á sọ nípa ara wa. Wọn ò ní mọ̀ pé tí wọ́n bá tọ́ wa sọ́nà kò lè dùn wá, ni mo fi máa ń sọ pé èpè ní kẹ́ ẹ má jẹ́ ká ṣẹ́. Kábíyèsí ọba kú tí kò gbọ́dọ̀ pa, ọmọ àrùn tárùn ò gbọ́dọ̀ ṣe. Aláàfin tọ̀yọ́ òjò pàṣẹkẹrẹ ọmọ Àtìbà, ẹ ti ṣe dáadáa. Nígbà tá à ń pariwo níjó ní, mo rọ gbogbo àwa tí à ń ṣètò yìí wípé àwa la pariwo ìwà tí Aláàfin Ọ̀yọ́ hù. Wọ́n kíran, wọ́n kí wọn, wọ́n recognize àjọ pariwo ìní. Ṣùgbọ́n nísìnyí tá a wá rí wípé wọ́n ti jọ náwó àlàáfíà. Tá a bá wo fídíò yẹn tán, ẹ jẹ́ ká ṣe kíni. Wọn kúkú ń ṣe animation, a máa rí pé fídíò ni àwọn èèyàn yìí dẹ̀ ló wà ń bẹ̀ ní the same party. Ẹ jẹ́ ká wá sọ pé akíkábíyèsí Aláàfin kán lè mọ̀ wípé kì í ṣe pé ọmọ Yorùbá ò fẹ́ràn wọn, ṣùgbọ́n ọmọ Yorùbá ń fẹ́ ìfẹ́ láàrin àwọn ọba tó jẹ́ ọba ńláńlá àti ọba kéékèèké nílẹ̀ Yorùbá. Ọọ̀ni of Ifẹ̀ akíyín, ìjà àgbà kọ́ lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ìjà bí
àwọn àjòjì gòdògbò wọn ò ṣe ní gbalẹ̀ bàbá yín ilẹ̀ bàbá wa lọ́wọ́ wa ni bí wọn ò ṣe ní fi ẹ̀mí wa ṣòfò bímọ tí yín bá ti ṣọ̀kan ìmọ̀ àwọn aráàlú náà ó ṣọ̀kan tí ò sí pé ẹnìkan ń gbé sókè ẹnìkan ń gbé sílẹ̀ a kí yín gidigidi ni o in fact eléyìí tẹ́ ẹ ṣe yìí àwọn alálẹ̀ wọ́n mọ̀ tì í lẹ́yìn eku a máa ké bí eku ẹyẹ a máa ké bí ẹyẹ ó bá mi wí o mo tọrọ àforíjì o mo ti yọ fídíò yẹn ẹ̀yin tẹ́ ẹ bá ti wò ó tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ iléeṣẹ́ wa mo tọrọ àforíjì lọ́wọ́ yín o ẹ̀yin tẹ́ ẹ tí wò ó òun náà lẹ gbọ́ yìí ṣùgbọ́n mo ti yọ kúrò àwọn ò sí fún láti ṣì èèyàn lọ́nà o ibi tá a bá ti ṣe àṣà àmọ́ gbìyànjú ká bá ṣàṣìṣe pọ̀tẹ̀ èèyàn náà ni wá ẹlẹ́ran ara ni wá ibi tó bá ti fẹ́ wáyé ọlọ́mọdé ká ṣe àṣìṣe tí ó bàlú jẹ́ torí pé ibi ẹnu dé ẹsẹ̀ ò dé bẹ́ẹ̀ ìdí nìyẹn tá a fi máa ṣọ́ra wa ká tó wá sórí ìkànnì láti wá analyze anything so ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ kàn mọ̀ wípé àwa ti tọrọ àforíjì Ẹni Ọ̀wọ̀ TV onú kóló wọn ni màá ti mú ṣéǹjì fídíò yẹn jáde tí mo fẹ́ kí kájọ wò ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé mi bọ̀. ṣe báwọn kan láàfin ibì kan tá a gbọ́dọ̀ sọ bó ṣe ń gbò wọ́n tó lórí social media léegun wọn ń le sí ṣùgbọ́n Aláàfin Ọ̀wọ̀ Adé ṣe dáadáa ní sọ́mìtì o Aláàfin Ọ̀wọ̀ Adé buyì kún Ọ̀nìrìṣà o bẹ́ẹ̀ ni bá fídíò ló ń jà ìrìn lọ́dọ̀ tiẹ̀ tó o ní Aláàfin kò kí Ọ̀nìrìṣà jẹ́ ká jọ fídíò yìí náà. ẹ káàbọ̀ padà fídíò tó wò yẹn kó tó di pé wọ́n wá sínú ọ́ọ̀lù ni o Aláàfin àti Ọ̀nìrìṣà jọ wà ní inú ilé kan tẹ́lẹ̀ tán ti kíra wọn tí Aláàfin lọ bá kábíyèsí Ọ̀nìrìṣà tí ó ti lọ kí wọn fídíò eléyìí nígbà tí wọ́n wọnú ọtí àwọn tó ti fẹ́ kíra wọn pa níbi tán ti jókòó tán ti gbafẹ́ ìwọ wákàtí kámẹ́rà wàá máa wò ó kíra wọ́n kíra àwọn dáadáa lọ stop ẹ o ìgbà tí omi àlàáfíà ti fẹ́ máa rúlẹ̀ kóòtù òjire kì í tún sọwọ́ ẹ̀ ló ti gbọdọ̀ dàrú o ibi tó o bá pọ̀. sígbó ti jù á bára máa sọ nígbó sígbó ti jù á mi àti ẹbí mo ní ojú àyàkàkà nítorí ojú tẹ́lẹ̀ túndé ògùn yìí jẹ́ ẹ̀rí ọ̀tọ́ káyákáyá nínú oko orí pípẹ́ lórí oko aṣọ lọ́rùn lájẹ̀wà àkútà pa kété òrùn gẹ́gẹ́ bí ìlọ́dún nígbà tó oníṣẹ́kù ìdí sọ̀rọ̀ fún òkú dàsẹ́ kangẹrẹ ọ̀sẹ̀ ìdárúgbò kangẹrẹ dúdàpọ̀ ọlọ́kan nípa ńláńlá ní ìṣubú ìdúrà wọn nípa bàbá láíláí bàbá àgbàlagbà wọn ní kọ́ ọba náà kó kú mọ́ wọn ní bàbá láíláí òde bàbá àgbàlagbà. bẹ́ẹ̀ ni òun náà ni ẹ ti rí yìí àti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ṣùgbọ́n kinní kan tó kù sá bá a bá ní Ọlọ́run rí wa ẹ jẹ́ káwọn èèyàn náà máa rí wa o ìwọ̀nba fídíò tí wọ́n gbé jáde yẹn tí ó fẹ́ ṣì wà lọ́nà ṣe mọ̀ pé ó ṣẹlẹ̀ náà lóòótọ́ tí wọ́n bá ti kíra wọn nulẹ̀ èrò mélòó ló wà níbi tí wọ́n ti kíra wọn so irú ìta ẹ náà bọ́jẹ́ gbólóhùn kan ẹ kú jókòó ẹ ṣe kinní kan ẹ kú so ẹ̀yin bàbá wa náà ẹ ṣe àdúpẹ́ o ibi tí èrò ó ti rí dáadáa lójú àwọn èèyàn tí wọ́n ti expect wípé nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ nǹkan báyìí la sì lérò pé ó yẹ kó ṣẹlẹ̀ níbi térò ti pọ̀ níta gbangba ìfẹ́ tẹ́ ẹ fi hàn síra yín nínú ilé ibi térò ti pọ̀ yẹn sà ẹ máa bá wa fi hàn níta gbangba inú Ọlọ́run á dùn sí inú àwọn alálẹ̀ tí ń dùn sí wọn ò ní padà lẹ́yìn yín ẹ ní rí jàǹbá o ẹ ní sìnkú ọmọ o ẹ pẹ́ bí mọ́pẹ́ ti ń pẹ́ o àwọn olórí ó ṣiṣẹ́ ìbí adé á pẹ́ lórí bàtà á pẹ́ lẹ́sẹ̀ o ẹ ṣe àdúpẹ́ ẹ̀yin kábíyèsí méjèèjì ilẹ̀ Yorùbá ó gbè wá o kóòtù òjúre ó gbè wá o àdúpẹ́ lọ́wọ́ yín yes àwa tá à ń pariwo látijọ́ yìí ẹ jẹ́ àpariwo ìfẹ́ tó dé ẹ jẹ́ wá tẹ̀síwájú báyìí
mo wo kinní kan lórí ètò Yèyé Dára kò wé àwọn náà ní copyright o mo fẹ́ jìlò ni o mo fẹ́ jìlò torí pé mo fẹ́ fi ṣe ìkìlọ̀ fún àwọn ọ̀dọ́ ṣé ẹ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ọ̀sìn tó pọ̀ jù drug ni wọ́n mu káàkiri. Yèyé Dára ṣe ètò yìí láti fi jẹ́ kí orí àwọn ọ̀dọ́ ìlú mi ò wú ni torí pé kì í ṣe àṣẹ̀ṣẹ̀ ń sọ mọ́ wípé àwọn Fúlàní wọ́n ń pààyàn káàkiri ẹjẹ́ aṣọ ti Benue ni ká sọ káàkiri Borno àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tílẹ̀ Yorùbá náà dẹ̀ ti ń ṣẹlẹ̀. Ẹ má jẹ́ ká gbàgbé wípé abẹ́ à ń sin màálù ni àwọn ọ̀daràn yìí sá sí tí wọ́n fi ń gbé AK-47 káàkiri. Lóòótọ́ wọ́n ní wọ́n ti pọ̀ lókè Ògùn àwọn Fúlàní tá à ń sọ yìí ṣùgbọ́n bá a bá máa wí wọ́n á ní wọ́n Nàìjíríà ni ẹnikẹ́ni lè gbébi tó wù léyìí tọ́mọ Yorùbá kankan tàbí ẹ̀yà kankan ò lè lọ sílẹ̀ Fúlàní níbo tiẹ̀ nílẹ̀ wọn bá a ṣe gbọ́ tàn wọ́n ní alárìnkiri ni wọ́n ká wá gbà pé ọmọ Nàìjíríà ni wọ́n nílùú tiwọn ọmọ Yorùbá wo Ìgbò wo ló lè lọ síbẹ̀ kọ́ lọ́ máa jẹ gàba lé wọn lórí bí wọ́n ṣe ń jẹ gàba lé wa lórí. Ṣé lórí àwọn nǹkan tí wọ́n ti ṣe fún àwọn ìyá wa ni àbí àwọn bàbá wa? Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló ti sùn ọ̀pọ̀lọpọ̀ ẹbí ló ti tán. Gbogbo ohun tí wọ́n dẹ̀ ń ṣe ni wípé bí wọ́n ṣe ni wọ́n jẹ́ alárìnkiri yìí wọ́n ń wá ibi tí wọ́n fẹ́ tẹ̀dó sí ṣùgbọ́n ní gbogbo ilẹ̀ Nàìjíríà tí wọ́n pè ní tiwọn ilẹ̀ Yorùbá àti àwọn apá kan ní bíi Benue nǹkan ní wọ́n fẹ́ fi sọ di tiwọn. Wọ́n ti gbalẹ̀ Haúsá tán máwọn Haúsá lọ́wọ́ àwọn náà ti jáde wọ́n ti ń sọ̀rọ̀. Ẹ jẹ́ ká jọ wo fídíò yìí àwọn ọ̀dọ́ Òkè Ògùn ti jáde ẹ gbọ́ nǹkan tí wọ́n ń sọ. Bàbá lè ní àwọn. Then this is just the beginning. They never see something. And I want to tell you something. Fulani are not like government. I'm seeing you in social media abusing government, doing this. Fulani are not like government. You have to be very careful. Last month, I come meet with one video. Benue State people, they give Fulanis 14 days to come out in their states. That one is rubbish now. They don't have that right to chase all Fulani in their state. Whether to state peace with Fulani or they should leave Benue State. You can see the number of cows they are killing in Benue State in this season. They are killing innocent Fulani in Benue State. You didn't say anything, but now, after this strike, you go there, be saying nonsense. So you have to be very careful. This is just the beginning. This is just the first strike. So Nigeria are not like government to be careful. Mo rò yí pé ó ti ń clear báyìí. Tó bá gbọ́ fídíò Fúlàní yẹn tó listen sí dáadáa, ó ti sọ àṣírí ìdí gan-an tí wọ́n ṣe ń attack Benue back to back. Kí ni ìwà tèmi gbọ́ lẹ́nu ẹ̀? Ó ní a ò ní right láti lé àwọn Fúlàní kúrò lórí ilẹ̀ wọn. Tó bá pa wọ́n, wọ́n pa wọ́n náà ṣe lé wọn kúrò.
just like bí àwọn brothers and sisters ṣe wá youth ìsìn tí wọ́n sọ wípé ní Òkè Ògùn wọn ò fẹ́ Fúlàní ń bẹ̀. Ǹjẹ́ ìwọ àtèmi àti gbọ́ dáadáa àtẹ̀yìn tẹ bá rí fídíò ìtẹ́ ń gbé lókè Ògùn ní Ọ̀yọ́ state ń bẹ̀ wọ́n ní Fúlàní ló ti dominate gbogbo bẹ̀ yẹn. Wọ́n láwọn ni lọ́sàn gangan ọmọ Yorùbá gan ò lè rìn bó ṣe wù ú níbi bẹ̀. Àwọn ni wọ́n ń ṣe bí ọlọ́ba kò dẹ̀ sẹ́ni tó máa yẹ̀ wọ́n lọ́wọ́ wò. Nísìnyí táwọn youth ti wá pariwo nísìnyí pé àwọn ò fẹ́ mọ́, àwọn ò gbà mọ́, àwọn ò fẹ́ Fúlàní lókè Ògùn mọ́. Òtítọ́ pọ́nbélé ni wọ́n sọ o, ayé ara wọn ni wọ́n dù. Mo wá fi àsìkò yìí pé gbogbo àwa ọmọ káàárọ̀ wa àjíire bí a ní láti support àwọn youth yẹn. Ayé ara wọn náà dù. Ṣé wá rí ẹ̀yin youth mi? Ẹ bá mi lọ sí gbogbo religious leaders house pátápátá, mi ní kẹ́ lọ bá wọn jà o. Bẹ́ẹ̀ ṣe fẹ̀hónú hàn ní ọ̀dọ̀ àwọn palace yẹn, òun náà ní kẹ́ lọ sọ́dọ̀ wọn. Christian leaders ni, Islamic leaders ni, traditionalists ni. Ẹ lọ sọ́dọ̀ wọn, kẹ́ lọ sọ fún wọn wípé ẹ fẹ́ ẹ gbà torí gbogbo wọn náà jọmọ̀ sí. Ṣó wá rí gbogbo ẹ̀yin èèyàn mi, ẹ̀yin youth mi, ṣé rí gbogbo àwọn tó kù pátápátá tó ń pè ní kábíyèsí tó wà lókè Ògùn, ẹ méṣọ̀ pẹ́ lọ fẹ̀hún náà lọ́dọ̀ wọn. Àwọn baálé àgàgà gbogbo wọn pátápátá ẹ méṣọ̀ pẹ́ débẹ̀. Ṣùgbọ́n o tó bá gbọ́ tí ìwà àtẹ̀mí jọ gbọ́ nǹkan tí Fúlàní sọ wípé àwọn ará Benue ìwé ìtọ́ṣe máa sọ pé kán lé Fúlàní, kán má da màálù láàrin ìgboro wọn mọ́. Wọn ò ní right pé àwọn kì í ṣe Nigeria government. Nigeria government la lè bá dán irú ìyẹn wò. Wọ́n ń jẹ́ kó yé wa wípé àwọn ya wèrè ju Nigeria government lọ nìyẹn. As a matter of fact, nǹkan tẹ́mi ń gbọ́ bẹ́ẹ̀ ni wípé àwọn lọ́kọ ìyá Nigeria government. Bí Nigeria government re láti ṣẹnu gbọ̀ngbọ̀ngbọ̀n sí wọn. Because ó ti clear sí Nigeria government ò lè bọ́ síta sí kan láwọn declare olórí àbí leader terrorist group kan àbí kinní kan wọ́n declare wanted. Irọ́ ni ẹ má believe wọn. Bí Nigeria government bá sọ pé wọ́n wanted leader terrorist kan náà láàyè o, irọ́ ni o. Wọ́n wá wọ́n mọ ibi tán wà. Kọ́sítọ́mà dáadáa ni wọ́n jọ ń sùn, wọ́n jọ ń jí ni. Wọ́n mọ̀ ìgbà tó fẹ́ lọ bẹ olórí àwọn Fúlàní herdsmen, ṣé wọ́n lọ bá ní ṣé wọ́n wá béèrè lọ́wọ́ ìwà tèmi. This is a man olórí àwọn terrorists tó ti ń wá for how many years. Ìgbà tí wọ́n fẹ́ lọ bẹ̀bẹ̀ ṣé wọ́n padà mọ ibi tó wà. Kò jù bẹ́ẹ̀ yẹn lọ. Ṣùgbọ́n ẹ̀yin youth mi, ṣé ẹ ti ready? Mo ní ìbéèrè ni, ṣé ẹ ti ready based on the video tó jáde pẹ̀lú ọ̀rọ̀ tó jáde lẹ́nu Fúlàní nínú fídíò yìí wípé anywhere tó bá ti ní pé kán flush àwọn Fúlàní tó ń terrorize àwọn èèyàn wọ́n máa sọ bẹ̀dẹ̀ eru ni. Jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ̀yin youth mi, ṣé ẹ ti ready? Mo kàn ní ìbéèrè ni àti wípé gan. Tó bá tásìkò àti ṣe kinní kan ọ̀la àmọ́ kó tó wá là kí ni ìgbáradì ṣébi tí ó ti là yẹn ṣe ti pèsè ibẹ̀ sílẹ̀ pé tó bá ti tásìkò àti ṣe kinní ibi tí màá ti ṣeré bí màá ṣe ṣeré. Ìyẹn ni Yèyé Dára ń sọ o, lèmi náà ń sọ o. Ẹ jẹ́ múra wa lọ́kàn ṣoṣo o. Ìtò fi jẹ́ pé kinní là ń mú kiri ìjà là ń bára wa jà. Ẹgbẹ́ ẹgbá ẹgbẹ́ àwo nílẹ̀ Yorùbá àsìkò rèé, ẹ̀sìn gbá ẹ̀sìn àwo àsìkò rèé. Ẹ jẹ́ ríra wa bí ọmọ ìyá torí táwọn ará bí bá dé ànírántí ẹ̀sìn àsìnírántí ẹgbẹ́ bá a ṣe dojúkọ wọn tá gbàrà wálẹ̀ láàmú sáré ẹ̀. Kí ló dé táwọn sáré ẹ̀ lẹ̀ báyìí? Ẹ̀ ń retí ìjọba àbí ta lẹ̀ ń retí? Ìjọba ò ní fẹnu ara wọn sọ̀rọ̀ wípé ẹ gbàrà yín lẹ̀. Ààrẹ 2027 làwọn ń sáká. Ìbò tó ń bọ̀ ló kàn wọ́n. Bàbá wa ń gbìyànjú nísìn tí wọ́n ti wá ń sọ̀rọ̀ jáde àwọn ọ̀rọ̀ wọn náà mélòó la ti rí pa ẹ̀. Èmi ò sọ pé wọ́n mọ àwọn tí ń dà lúrú. Mi ò ní mi wọn ò mọ̀ wọ́n. Ṣùgbọ́n n tó kàn mí jù ni bí wọn ò ṣe ní gbalẹ̀ bàbá wa lọ́wọ́ wa. Bí ẹ̀tọ́ wa ò ṣe ní dùn wá. Bí wọn ò ṣe ní fi wá lẹ́mí ṣòfò tí wọn ò ní fẹ̀mí wa ṣòfò. Tí wọn ò ní máa kó fa àwọn ìyá wa, àwọn ìyàwó wa, àwọn àǹtí wa, àwọn àbúrò wa, àwọn ọ̀bùn olóòórùn. Tí wọn ò ṣe ní pa wá nípa àyà. Ṣé ọmọ Yorùbá fẹ́ kúkú òjò ni? Àti ẹ̀ ní kù. Àní kù. Orírun bàbá wa ni. Àwọn alálẹ̀ ó gbèjà wa.
ẹ̀yin ọ̀dọ́ Òkè Ògùn ẹ ti ṣe dáadáa, ẹ̀yin ọ̀dọ́ yòókù nǹkan o, kí lẹ̀yin ṣe? díẹ̀ ẹ̀kọ́ àfojú mímu hàn, ṣùgbọ́n bíi pẹlẹbẹ la ti mọ́ ọ̀lẹ̀ jẹ, ẹjẹ́ á gbé ìgbésẹ̀ díẹ̀ láti jẹ́ káwọn ará bí mọ̀ wípé àwọn ará bí ti ń sọjí o, bẹ́ẹ̀ bá ń pa wá tá à ń dákẹ́, tẹ́ ń jèrè oko wa tá à ń dákẹ́, ebi máa kọ́kọ́ pààyàn kú káwọn gan tó ń rán èèyàn lọ́rùn ọ̀sán gan. Ìrìn àjò Yorùbá Nation, Ọlọ́run ọba mi yóò wà lẹ́yìn àwọn tó ń gbé ìgbésẹ̀ yìí, torí gbogbo wa ní Yorùbá. Tó bá ṣẹlẹ̀ gbogbo wa lájà àǹfààní ẹ̀. bó bá sì jẹ́ àtúntò tí wọ́n ń sọ yìí náà ni, ẹ kàn rántí pé tọ́wọ́ àwọn ará bíbá wà ń bẹ̀, ìwà ata ò lè kúrò nínú ata. tí wọ́n bá ní wọ́n tó nǹkan kan tò lónìí, ìjẹgàba àwọn ará bí òfin wo ló fẹ́ dá wọn lọ́wọ́ kọ́? ibẹ̀ yẹn lọ̀rọ̀ wà o. ṣé wọ́n lè dá wọn lọ́wọ́ kọ́? kí bàbá wa ààrẹ Bọ́lá Ahmed Tinubu kàn fura o, kàn wẹ̀yìn wo, kàn rántí pé ilé làbọ̀ ìsinmi oko o. ọmọ ẹni òṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì, òwe tó gbé wọn sórí ipò nìyẹn o. ẹ̀yin tí ẹ wá ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ tí wọn ò fi lẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì fún yín, àwọn tó kó lẹ̀kẹ̀ dání fún yín tẹ́ ó fi wọ ìdí yín, bàbá kí lẹ̀ ń ṣe fún wọn? ẹ rántí ọ̀la o. Ọlọ́run á bá yín ṣe o, Ọlọ́run á fún yín tò. tẹ́ ẹ bá kúrò ń bẹ̀ tán, ayé á rántí yín sí rere o, ìran yín á rántí yín sí rere o, ṣùgbọ́n lórí tẹ́ ẹ bá ṣe ni o. Jugba Master Channels lẹ tí ń wò wá, Ṣeun Agboola lórúkọ tèmi. ẹ sì lè máa darapọ̀ mọ́ wa lórí Karafuye TV náà. Ọlọ́run ó dúró tì wá lágbára Ọlọ́run. ẹ ṣé mo dúpẹ́ o, ẹ ṣeun gan.